kókó tó wà nínú ìròyìn yìí. Ọkùnrin kan pàdánù ẹ̀mí rẹ̀ ní ìpínlẹ̀ Ògùn látàrí ìjàmbá iná. Àwọn ọlọ́pàá lọ́gba ẹni tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Èkó wọ́n mú àwọn afurasí mẹ́ta. Àwọn méjì pàdánù ẹ̀mí wọn níbi tí ọkọ̀ ti forí sọra wọn ní Mọ́sọ̀ọ̀sẹ̀ Ṣàgámù sí Benin. Àwọn ajínigbé gbé ọmọ oṣù márùn-ún ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Kí tó tẹ̀síwájú nínú ìròyìn yìí ẹ̀jẹ̀ bí adẹ́rù lọ́wọ́ fún ìpolówó ọjà. Ìkànnì Jígí Alára kẹrìnlélógún bàbá gbogbo. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún ìròyìn òun rèé lẹ́kùnrẹ́rẹ́. Ọkùnrin kan pàdánù ẹ̀mí rẹ̀ ní ìpínlẹ̀ Ògùn látàrí ìjàmbá iná. Ọkùnrin ẹni ọdún mẹ́tàlélógún Ayọ̀délé Gabriel ni wọ́n rí òkú rẹ̀ nínú ilé ìgbé lẹ́yìn tí iná yó ní ilé ìgbé rẹ̀ ní Sakura Estate Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípìnlẹ̀ náà Olùtọ́lá Ọlọ́lá fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀. Ayọ̀délé ni wọ́n gbé lọ sí ilé ìwòsàn Ọlábísí Mọ̀wádìí University Teaching Hospital ní Ṣàgámù níbi tí wọ́n ní ó ti pàdánù ẹ̀mí rẹ̀. Bàbá onílé rẹ̀ ló ní òun bí èyí tó jáde wá láti inú ìyàrá olóògùn náà tí òun sì ké pẹ̀lú kí àwọn èèyàn tó bá ọkọ̀ àìná náà tí ó sì já ilẹ̀kùn wọlé. Àwọn ọlọ́pàá yóò ra ẹni tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Èkó. Wọ́n mú àwọn afurasí mẹ́ta. Iléeṣẹ́ ọlọ́pàá àti ìpínlẹ̀ Èkó ní àwọn ti dóòlà ọkùnrin ẹni ọdún márùndínlọ́gbọ̀n kan tí wọ́n jí gbé ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday ní Òkè-Mòrò Ìṣàṣe ní ìpínlẹ̀ náà. Ìròyìn tó jáde ní ọjọ́ Wednesday ní àwọn afurasí mẹ́tẹ̀ẹ̀ta náà tí wọ́n pè ní Eden Jules, Olúwatóbi Adéníjì àti Emmanuel Ìbéèrè ni wọ́n mú láti àgọ́ ọlọ́pàá Ìṣàṣe nítorí wọ́n ní nǹkan ṣe pẹ̀lú ìwà ọ̀daràn. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Benjamin Hundeyi fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ní ọjọ́ Wednesday tó ní àwọn afurasí náà ló jí ẹnìkan gbé ní agbègbè náà. Èyí tó ń nínú náà tí wọ́n ti gba mílíọ̀nù méjì náírà lọ́wọ́ ìyá rẹ̀ tí wọ́n sì gba mílíọ̀nù kan jáde nínú àsùnwọ̀n owó ọkùnrin náà. Ó wá ní ìwádìí ti bẹ̀rẹ̀ láti lè mú àwọn yòókù tí wọ́n sá lọ. Àwọn méjì pàdánù nínú níbi tí ọkọ̀ ti kọrí sọ́ra wọn ní Mọ́sọ̀ọ̀sẹ̀ Ṣàgámù sí Benin. Ẹ̀mí méjì ló sọnù nígbà tí ọkọ̀ àgbègbè méjì kọrí sọ́ra wọn ní Mọ́sọ̀ọ̀sẹ̀ Ṣàgámù sí Benin ní ìpínlẹ̀ Ògùn. Ìròyìn tó jáde ní ìyàrá náà ló wáyé látàrí eré àtàkàndé tí ọ̀gá ẹ̀dá ọkọ̀ náà sá. Alukoro fún ààbò ẹ̀ṣọ́ ìdúrógbó ní ìpínlẹ̀ náà Babátúndé Akínbíyì fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tó sì ní ọ̀pọ̀ lára ọkọ̀ tó lùlẹ̀ ìjàmbá náà ní kò ní nọ́mbà rárá. Ó ní àwọn mẹ́ta ló wà nínú ìjàmbá ọ̀hún ní èyí tí àwọn méjì pàdánù ẹ̀mí wọn tí ẹnìkan yòókù sì farapa nínú ìmọ̀ náà. Ó wá ní wọ́n ti gbé ẹni tó farapa lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú tí wọ́n sì ti gbé àwọn tó gbẹ̀mí ní ìlú sí ilé ìgbókùsí ti Ìjẹ̀bú-Òde General Hospital ti Ìjẹ̀bú-Òde General Morgue. Àwọn ajínigbé gbé ọmọ oṣù márùn-ún ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àjọ ayánilàbòrò ti ìpínlẹ̀ Ọ̀ṣun National Security and Civil Defence Corps ti sọ ní ọjọ́ Wednesday pé àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí nǹkan tó wọ̀ wọ́n ìpínlẹ̀ ọmọ oṣù márùn-ún tí wọ́n jí gbé ní àdúgbò àgbé. Wọ́n ní ọmọ náà ní ìyá rẹ̀ tẹ́ sí abẹ́ ibi kan nínú oko nígbà tí ó ń ṣiṣẹ́ tí kò sì rí ọmọ náà nígbà tí ó ṣetán. Ọ̀gá pàdé náà dókítà Michael Adára Lẹ́pà tí alukoro wọn Kẹ́hìndé Adélékèdè pẹ̀lú sọ fún ní àwọn òbí ọmọ náà ló jẹ́ àkàndá ènìyàn tó ní ìpèníjà ara nípa sísọ àti gbígbọ́. Ó wá fi ń dá àwọn òǹgbòjú pé àwọn yóò wá àwọn tó wọ ìbàdàn náà tí àwọn yóò sì fi ìkélé òfin gbé wọn. Oníjọba ìlú olórí ìròyìn káyébọ́ fún ti tòní ó kọ́ nílẹ̀ kan sí ọ̀rọ̀ fún mi láyọ̀ àdéṣọ̀wọ́ láti òkè Jígí Alára káfíńrẹ́ pàdé.
ìkànnì jígí aláràkẹrìnlélógún bàbá gbogbo.